Fúnkẹ́ Akíndélé tutù kó sọ́wọ́ àwọn ará ìlú. Èyí lohun tó ṣẹlẹ̀ o. Iná ṣẹ́yọ nínú ọjà Ọ̀rànyàn ní ìlú Ìbàdàn. Àfàìmọ̀ kí Abubakar kó má padà ṣẹ̀wọ̀n. Ohun tó ṣe náà burú jáì. Ṣẹ́yìn náà ti gbọ́ nípa iná tó ṣẹ́yọ nínú ọjà Ọ̀rànyàn ní ìlú Ìbàdàn. Àwọn tíṣẹ̀lẹ̀ náà kàn ti ń bú sẹ́kún báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà ló ti bara jẹ́ púpọ̀ nítorí bí àwọn kan ti ń pariwo wípé owó onírú owó oníyọ̀ làwọn fi ń ta ọjà tí gbogbo rẹ̀ sì ti jóná mọ́lẹ̀ rárá. Ṣùgbọ́n a ò tí ì gbọ́ ohunkóhun láti ẹnu gómìnà ìpínlẹ̀ ọ̀hún. Ebi leléyìí, ebi ti dé ibi tá a ti rówó tọ́jú àwọn ọmọ leléyìí, ebi leléyìí. Ìyá jẹ́ wá. Ebi lélẹ̀ ta ló dẹ́wọ́ eléyìí. Ìkúnlẹ̀ ẹbí ọmọ ta ló dẹ́wọ́ eléyìí, ebi lélẹ̀ ebi ti dé. Àwọn ọlọ́pàá ti Abubakar tó gún Musa lọ́bẹ pa ní ìpínlẹ̀ Bauchi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti jẹ́ kó di mímọ̀ wípé Abubakar Abdullahi ti wà lákàtà wọn látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn pé òun ló gún Musa lọ́bẹ pa lágbègbè Bàtà ní ìlú Bauchi. SP Nafiu Habib, ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà tuntun fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìjà kékeré kan ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Èyí ló mú kí Abubakar fa ọ̀bẹ yọ tó sì gún ọ̀rẹ́ rẹ̀ Musa pa. Lóòótọ́ ni wọ́n gbé Musa lọ sílé ìwòsàn ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́. Fúnkẹ́ Akíndélé ti wọ gàù látàrí bí ó ti fi fọ́nrán ọjọ́ ìbí rẹ̀ síta lónìí ọjọ́ Ajé tó jẹ́ ọjọ́ tí wọ́n ṣe ètò ìsìnkú òṣèré tíátà Yorùbá Ògògó, ẹni tó jẹ́ òṣèré tí gbogbo ayé nífẹ̀ẹ́ sí láti ọjọ́ pípẹ́ wá. Ṣùgbọ́n níṣe ni àwọn ará ìlú ti ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ rẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ròyìn rẹ̀ gan ni wọ́n ṣe bá nítorí kò nífẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ dọ́kàn. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn sọ wípé kì í ṣe irú òní báyìí tó jẹ́ ọjọ́ ìsìnkú Ògògó ló yẹ kó fi fọ́nrán ọjọ́ ìbí rẹ̀ síta. Èyí tó sì ti máa gbọ́ wípé Ògògó náà ti papòdà láti ọjọ́ Àìkú wá. Wọ́n ní ó yẹ kí Fúnkẹ́ ó fi irú ọjọ́ òní báyìí bọ̀wọ̀ fún àgbà òṣèré náà ni, àti pé bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà rárá o. Kò sì yẹ kí ó fi ojú tẹ́ńbẹ́lú àbí kó fi ojú di ìṣẹ̀lẹ̀ náà. Lóòótọ́ èèyàn ńlá ni Fúnkẹ́ Akíndélé náà, ṣùgbọ́n níṣe ni Ògògó jẹ́ àgbà nínú àwọn olóṣèré Yorùbá. Èyí táwọn sì nígbàgbọ́ wípé ó yẹ kí Fúnkẹ́ Akíndélé ó bọ̀wọ̀ fún lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti òṣèré tó jẹ́. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzàdùn jábọ̀ rìn sí ìgbọ̀nyín. Ire o.